ẹ gbà wá o, àwọn ará Ifọn kò jẹ́ ká dẹ́nu oko wa mọ́ o. Tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kò bá tètè gbé ìgbésẹ̀ lórí wàhálà tuntun tó ń mì dùgbẹ̀dùgbẹ̀ láàrin àwọn èèyàn ìlú Ìlóòbù àti Ifọn Òròlù báyìí, àìfàìmọ̀ kí ọ̀rọ̀ náà má padà di ogun ńlá. Ṣé làwọn èèyàn ìlú Ìlóòbù fọ́n jáde lónìí láti fẹ̀hónú hàn pẹ̀lú bí àwọn èèyàn ìlú Ifọn Òròlù ṣe lé gbogbo àwọn àgbẹ̀ wọn lóko tí wọn kò sì jẹ́ kí wọ́n ráyè débi iṣẹ́ oúnjẹ òòjọ́ wọn mọ́. Tá ò bá gbàgbé, lóṣù díẹ̀ sẹ́yìn ni wàhálà ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn ìlú méjèèjì tó wà níjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn àti Òròlù nípínlẹ̀ Ọ̀ṣun. Lẹ́yìn náà sì ni abala méjèèjì kọwọ́ bọ ìwé àdéhùn àlàáfíà pẹ̀lú ìjọba gómìnà Adémọ́lá Adélékè lóṣù kẹwàá ọdún yìí. Àmọ́ níbi ìfẹ̀hónú wọn, àwọn ọmọ bíbí ìlú Ìlóòbù tí wọ́n ní oko níjọba ìbílẹ̀ Òròlù àtàwọn abúlé kan tó jẹ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó súnmọ́ ìlú Ifọn sọ pé àwọn èèyàn Ifọn kò jẹ́ kí àwọn dẹ́nu oko mọ́, bẹ́ẹ̀ ni wọ́n ti dáná sun ọ̀pọ̀ ilẹ̀ táwọn ní níbẹ̀. Agbẹnusọ fún àwọn tí wọ́n wà ní oko lábẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́, Bashiru Adégbénró, rọ ìjọba láti má ṣe fààyè fún wàhálà mìíràn, kí wọ́n kìlọ̀ fún àwọn èèyàn Ifọn nítorí pé ọ̀nà àtijẹ ni wọ́n dí mọ́ àwọn. Adégbénró ṣàlàyé pé àwọn èèyàn ìlú Ifọn ti gba oko àwọn, wọ́n bà àwọn nǹkan ọ̀gbìn jẹ́, wọ́n dáná sun ilẹ̀ àwọn, eléyìí tí ó kó ìnira tí kò ṣeé fẹnu sọ bá àwọn báyìí. Bákan náà ni ọ̀gbẹ́ni Muibi Ọládàpọ̀ tó sọ̀rọ̀ lórúkọ àwọn tí wọ́n ní oko níjọba ìbílẹ̀ Òròlù sọ pé látìgbà tí abala méjèèjì ti fọwọ́ sí ìwé àdéhùn àlàáfíà ni àwọn èèyàn Ifọn kò ti jẹ́ kí àwọn dẹ́nu oko. Ó ní gbogbo èrè oko àwọn ni wọ́n ti bàjẹ́, kò sówó láti fi gba bùkátà, nítorí náà kíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tètè dá sí ọ̀rọ̀ náà. Alukoro fún Ìlóòbù Àṣàkẹ́ Development Union Táírù Babátúndé sọ pé ọwọ́ tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun fi mú ọ̀rọ̀ náà kù díẹ̀ káàtó, nítorí látìgbà tí wọ́n ti kọwọ́ bọ ìwé àdéhùn níjọba ti bùkẹ́díwọ́ tí wọn kò sì bá ìlú méjèèjì ṣèpàdé mọ́. Máyọ̀wá Bámigbóyè ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Etí Ọba TV.